sí ẹ̀kọ́ bíbélì ọjọ́ ìsinmi tí òní ní orúkọ Jésù. A ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ìsinmi ní orúkọ Jésù. Kí a tó tẹ̀síwájú, fẹ́ kí ẹ bá mi dá orúkọ yín fún àwọn ará ilé. Mọ́mì wa kí lorúkọ yín? Orúkọ mi ni arábìnrin Fẹ̀yìntọ́lá aya Tuga. Ẹ ṣé. Orúkọ mi ni àlùfáà Adebayo láti agbègbè Yewa Central. Orúkọ mi ò yí padà, ìránṣẹ́ Ọlọ́run alààyè bọ́lọ́run dúró. Èní ni ọjọ́ ìsinmi kejì lẹ́yìn Ẹ̀pífánì. Àkòrí ẹ̀kọ́ bíbélì tí ọdún yìí sọ wípé àwọn ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí arìnrìn àjò sí ìjọba ọ̀run, ìfarahàn jíjọba Ọlọ́run lórí ilẹ̀ ayé. Ẹ̀ka àkòrí jíjọba Ọlọ́run apá kẹta òun ni a ó kẹ́kọ̀ọ́ lé lórí lónìí. Orí ọ̀rọ̀ èyí tí a fẹ́ ṣe àtúpalẹ̀ rẹ̀ òun ni a pè ní ìtẹ́ Ọlọ́run. Ìtẹ́ Ọlọ́run. Ibi kíkà wa ni ìwé ìfihàn orí 20 ẹsẹ̀ 11 dé 15. Mo sì rí ìtẹ́ funfun ńlá kan àti ẹni tí ó jókòó lórí rẹ̀, níwájú ẹni tí ayé àti ọ̀run fò lọ. A kò sì rí àyè fún wọn mọ́. Mo sì rí àwọn òkú àti èwe àti àgbà. Wọ́n dúró níwájú ìtẹ́, a sì ṣí àwọn ìwé sílẹ̀. A sì ṣí àwọn ìwé mìíràn kan sílẹ̀ tí ń ṣe ìwé ìyè. A sì ṣe ìdájọ́ fún àwọn òkú láti inú ohun tí a ti kọ sínú àwọn ìwé náà gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Òkun sì jọ̀wọ́ àwọn òkú tí ń bẹ nínú rẹ̀ lọ́wọ́, àti ikú àti ipò òkú sì jọ̀wọ́ òkú tí ó wà nínú wọn lọ́wọ́. A sì ṣe ìdájọ́ wọn olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Àti ikú àti ipò òkú ni a sì sọ sínú adágún iná. Èyí ni ikú kejì. Bí a bá rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé yìí, a sọ ọ́ sínú adágún iná. Ẹ ṣé. Ẹ jẹ́ ká wo èròǹgbà wa. Èròǹgbà wa àkọ́kọ́ ni wípé láti fi ojú inú wo ìtẹ́ Ọlọ́run. Ohun tí ìtẹ́ Ọlọ́run jẹ́ kí a fi ojú inú wò ó. Èròǹgbà kejì, láti fi hàn kedere ìdí pàtàkì tí Ọlọ́run fi jọba ní ọ̀run. Ẹ já lọ sínú ìfáàrí. Bíbélì ṣe ìdámọ̀ ọ̀run bí ìtẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ìwé wòlíì Àsáyà orí 49 ẹsẹ̀ 1. Ṣùgbọ́n ó tún rí ìtẹ́ Ọlọ́run bí èyí tí ó wà ní ọ̀run gẹ́gẹ́ bí ìwé orí Dáfídì orí 11 ẹsẹ̀ 4. Ìtẹ́ jẹ́ ohun tí a mọ̀ mọ́ ọba tí ó wà ní orí oyè. Ìtẹ́ lóhun tí a mọ̀ mọ́ ọba tó wà ní orí oyè. Ibi tí a bá sì pè ní ìtẹ́ ọba, èèyàn mìíràn kò lè jókòó sí bí kì í ṣe ọba nìkan. Nítorí náà, Ọlọ́run jókòó lórí ìtẹ́ rẹ̀ ní ọ̀run láti máa ṣe àkóso títí láé. Ìtẹ́ Ọlọ́run ní ọ̀run kún fún òdodo, kò sì dàbí àwọn ìtẹ́ àwàbí Ọlọ́run tí ìwà búburú ní ayé. Ìtẹ́ Ọlọ́run yàtọ̀ sí ìtẹ́ ọba ti ayé yìí, èyí tí ibi jẹgúdújẹrá gbé wà àti ọ̀tẹ̀ àti bí wàhálà. Ṣùgbọ́n ìtẹ́ Ọlọ́run jẹ́ ibi mímọ́, ta kò lè fi wé ibi búburú ayé yìí. Àwọn olódodo nìkan ni yóò lè rí ojú Ọlọ́run lórí ìtẹ́ rẹ̀, àti pé láìsí àṣẹ kankan, àwọn aláìṣòdodo yóò sá kúrò níwájú Ọlọ́run. Wọn kì yóò sì lè wo ojú Ọlọ́run tí ó wà lórí ìtẹ́ ní ọ̀run. Hallelujah. Láti wo ìtẹ́ Ọlọ́run tó bá jẹ́ olódodo, ó ní láti gbàṣẹ kankan lọ́wọ́ ẹnikẹ́ni, nítorí pé ọmọ Ọlọ́run ni wọ́n ṣe. Ṣùgbọ́n ẹni tó bá jẹ́ aláìṣòdodo kò lè wojú tani, kò lè wojú Ọlọ́run. Mo gbàdúrà èmi àti rẹ àti àwọn olùgbọ́ wa àti olùwòran wa, èmi àti ìgbé ayé òdodo tá a fi wojú Ọlọ́run kò yóò fún wa ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká lọ sínú ìbéèrè fún ìjíròrò tí òní. Ìbéèrè àkọ́kọ́ ni pé láti inú ibi kíkà wa lónìí, báwo ni ó ṣe lè ṣàpèjúwe ìtẹ́ Ọlọ́run? Tí a bá wo ibi tí a yàn fún wa láti kà ní ìwé ìfihàn orí 20 ẹsẹ̀ 11, ó fi yé wa wípé ìtẹ́ Ọlọ́run, ibi tí Ọlọ́run ń gbé tó ń ṣàkóso ohun gbogbo ayé, ibi tí Ọlọ́run gbé wá sí láti ṣe ìdájọ́ ìkẹyìn
fún gbogbo wa pátápátá òun ni ìtẹ́ Ọlọ́run jẹ́. Ẹ ṣé dájú ẹ wá wá pàkejì rẹ̀ pé kí ni funfun dúró fún nínú ibi kíkà wà yìí? Gẹ́gẹ́ bí ibi tí wọ́n ń kà wò ní Dáfídì orí 27 ẹsẹ̀ 5. Funfun ó dúró fún òtítọ́, ó dúró fún òdodo, ó dúró fún ohun tó yẹ, tó jẹ́ ohun tí ó dáradára òun ni funfun dúró fún. Àṣẹ tó dára tí ò ní àbàwọ́n lára ni funfun dúró fún. Ìbéèrè kejì ni pé láti inú àpèjúwe ìtẹ́ Ọlọ́run, ìdí wo ni ó fi yàtọ̀ sí ìtẹ́ ọba ayé? Hallelujah. Hallelujah. Ìdí pàtàkì tí ìtẹ́ Ọlọ́run fi yàtọ̀ sí ìtẹ́ ọba ayé gẹ́gẹ́ bí ibi kíkà wa tí a ti yàn fún wa nínú ìwé orin Dáfídì orí 50 ẹsẹ̀ 6 sí 7 yẹn sọ wípé ayérayé ni ìtẹ́ Ọlọ́run ó sì kún fún òtítọ́. Ayérayé ni ìtẹ́ Ọlọ́run ó sì kún fún òtítọ́. Kí wá ní ìyàtọ̀ rẹ̀ pẹ̀lú ìjọba ti ayé yìí? Ìjọba ti ayé yìí jẹ́ ìjọba tí kìí ṣe ti ayérayé fún sáà díẹ̀ ni. Ó kún fún ìwà ìbàjẹ́, ìwà bí Ọlọ́run. Àṣẹ mọ́mì wa, ó dára fún inú orúkọ Jésù. Onímọ̀mí wa ti sọ yìí, ìtẹ́ ọba ayé yìí a ò lè fi wé ìtẹ́ ayérayé tí ṣe ti Ọlọ́run. Ẹ já lọ sínú ìbéèrè wa ìkẹta. Ó ní ìbámu pẹ̀lú orí Dáfídì orí 11 ẹsẹ̀ 4 sí 6. Ìdí wo ni Ọlọ́run fi ń jọba ní ọ̀run? Ṣe àfiwé rẹ̀ pẹ̀lú ìfihàn orí 20 ẹsẹ̀ 12 dé 15. Ìdí pàtàkì tí Ọlọ́run fi ń jọba ní ọ̀run ni wípé ó wà níbẹ̀ láti máa wo wá iṣẹ́ ọwọ́ wa, láti máa bójútó wa, láti máa ṣàkóso wa, láti máa darí wa, láti mọ gbogbo tí a jẹ́, torí pé kò sóhunkóhun èyí tó lè pamọ́ lójú rẹ̀ ní ọ̀run ibi tí ó wà. Yàrá ní kí a wo wọ́n ní pẹ̀lú ìbámu pẹ̀lú ìfihàn orí 20 yẹn ẹsẹ̀ 12 sí 15. Ibẹ̀ yẹn ó fi yé wa wípé Ọlọ́run wà lórí ìtẹ́ rẹ̀ láti ṣe ìdájọ́, àti sí pé gbogbo àwọn èèyàn pátápátá àti èwe àti ọmọdé àti àgbà pátápátá, ibẹ̀ ni ìtẹ́ tí a ó ti ṣe ìdájọ́ wa. Ibẹ̀ ni gbọ̀ngàn èyí tí ìdájọ́ kẹ́yìn yóò ti wáyé. Ìdí rẹ̀ ni ó fi ń jọba ní ọ̀run. Ṣé Ọlọ́run jọba ní ọ̀run, ojú rẹ̀ sì ka gbogbo ayé, àti èwe àti àgbà ni Ọlọ́run ń wòṣe rẹ̀. Ní ìkẹyìn gbogbo ayé ó farahàn ní iwájú rẹ̀ fún ìdájọ́. Ìbéèrè tí ó kẹ́yìn ni wípé kí ni ìpín àwọn ẹni búburú àti àwọn olódodo níwájú ti Ọlọ́run ní ọ̀run? Ìwé ìfihàn orí 20 ẹsẹ̀ 9 àti ìwé ìfihàn orí 21 ẹsẹ̀ 7 sí 8. Ìpín àwọn ènìyàn búburú ní níwájú ìtẹ́ Ọlọ́run ni láti fi ìdálóró fún wọn tọ̀sán tòru láé àti láéláé. Èrè tí wọ́n nìyẹn, ìpín wọn nìyẹn. Àwọn náà máa pa eré ìrìn àjò wọn sí iná adágún àti iná tó kù sí fúrùjọ. Tá bá wá wo ìpín àwọn olódodo gẹ́gẹ́ bí a ti kọ nínú ìwé ìfihàn orí 21 ẹsẹ̀ 7 sí 8, Olúwa ṣe ìlérí ìṣẹ́gun lórí ikú àti ìkòkò. Ó sì ṣèlérí pé wọ́n yóò máa jẹ́ àwọn ènìyàn wọn, yóò sì máa jẹ́ Ọlọ́run wọn. Ìwọ tó bá jẹ́ ènìyàn búburú, kò jẹ́ ronúpìwàdà, nítorí pé adágún iná ní ilé ìkẹyìn wọn, iná ti fi sùn fún ìjó. Ṣùgbọ́n ìwọ tó jẹ́ èèyàn olódodo tó ti mọ Ọlọ́run, má yí padà, torí pé wàá jẹ́ èèyàn Ọlọ́run. Ọlọ́run á sì ṣe kíni? Á jẹ́ ènìyàn títí rẹ̀. Fún ìparí, ìjọba Ọlọ́run kún fún òdodo. Kò dàbí àwọn adarí oníwà ìbàjẹ́ nínú ayé tí wọ́n ń ṣàkóso pẹ̀lú ìdẹ́rùbani àti ìmọ̀tara ẹni nìkan. Ilé ayé tí a wà nìyẹn. Èèyàn ò lè fojú méjèèjì sùn mọ́. Ìmọ̀tara ẹni nìkan, ebi ń pa mẹ̀kúnnù, ṣùgbọ́n Ọlọ́run á gbà wá ní ọdún tí a wà yìí. Àwọn aláìṣòdodo kì yóò lè wo ìtẹ́ ìdájọ́ Ọlọ́run, ìtẹ́ ìdájọ́ òdodo rẹ̀. Nítorí náà, wọn yóò sálọ kúrò ní iwájú rẹ̀ gẹ́gẹ́ bí arìnrìnàjò sí ìjọba Ọlọ́run. A ní láti máa tọ ipa ọ̀nà òdodo
kí a sì máa ṣe àfihàn ara wa gẹ́gẹ́ bí ajogún tòótọ́ sí ọba àwọn ọba, kí a lè jọba pẹ̀lú rẹ̀ ní ayérayé. A ó jọba pẹ̀lú Kristi. Fún ìrònú, bí ó ti wù kí ìwà búburú pọ̀ tó nínú ayé, kò lè ní ibùgbé níwájú ìtẹ́ Ọlọ́run. Ẹ jẹ́ a jọ ka àkọsórí wa. Ìwé Ìfihàn orí 20 ẹsẹ̀ 11. Mo sì rí ìtẹ́ funfun ńlá kan àti ẹni tí ó jókòó lórí rẹ̀, níwájú ẹni tí ayé àti ọ̀run fò lọ, a kò sì rí ààyè fún wọn mọ́. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, dúpẹ́ fún ẹ̀kọ́ Bíbélì tòní. Ọlọ́run gbọ́ ọpẹ́ wa. Àmín. Àwa náà tí a jẹ́ olùsọ, àgbàdúrà ọ̀fẹ́ àti bá ọrìn ní ìwà pípé, Ọlọ́run fi fún wa. Àmín. Ní ìwòye ọjọ́ mẹ́jọ náà kà wá yẹ o. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín.